Ìbéèrè tó kàn. Dárúkọ orúkọ oyè ọba àwọn ìlú wọ̀nyí. Ṣẹ́rù ń bá yín ni? Ó jọ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kẹ́rù bá yín. Lákọlẹ̀ wà bí ìbọn. Lákọ̀ọ́mú wà bí ìbọn. Àwọn ọmọ Abẹ́òkúta ò ń bẹ̀rù. À ń fòyà. Àwọn ọmọ Aláké. Kí lorúkọ oyè ọba ìlú Ẹdẹ? Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Ẹ kú ilé, ṣèbóhùn là ń kára lé. Ẹ káàbọ̀, ṣèbóhùn là ń kérò ọ̀nà. Ẹ mà káàbọ̀ sórí ètò wa tòní o, lórí ibùdó ìtàn lẹ́wà ní Yorùbá Tales TV. Ibùdó ìtàn lẹ́ẹ̀ tí máa rí ìtàn ìdánilárayá lóríṣiríṣi wò àti àwọn ìtàn tí ń mú ìrántí ìgbà èwe yín padà. Ẹ sì tún jẹ ẹ̀bùn kékeré bí ẹ bá dáhùn àwọn ìbéèrè wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Ẹni tó bá sì gba àwọn àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré kan. Ẹ̀kíní, òrìṣà kékeré àkúnlẹ̀bọ o. Kí ni o? Ẹ̀kejì, wọ́n ní kẹ́nìkan dá ṣe é kò rí ṣe, ṣùgbọ́n wọ́n ní kí gbogbo wa jọ ṣe àṣetán ní kíákíá ni o. Kí ni o? Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Lónìí mo lálejò pàtàkì kan tí mò ń mú bọ̀ fún wa. Ẹ jẹ́ n súré lọ málejò mi wá, mò ń bọ̀ ná. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Àlejò mi ẹ mà káàbọ̀ sórí ètò wa. Ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé, ẹ jẹ́ káwọn aráalé mọ̀ yín. Orúkọ tèmi ni Ẹniìyè Ọ̀gbẹ́ni Hùséènì Adéwálé. Mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe ń kí wọn lọ́hùn yẹn ná? Báwo àbí báwo? Báwa náà la máa ń kíra wa. A tún máa ń sọ pé ẹgbàá méjì ò ń jara wọn níyàn. Bẹ́ẹ̀ni. Ní báyìí, nínú igbá tó wà níwájú wa yìí, àlejò mi yóò mú ìbéèrè 10 nínú igbá yìí, wọ́n ó sì dáhùn rẹ̀ yékéyéké. Àlejò mi, ṣé ẹ ṣetán? Mo ti ṣetán olóòtú. Ó yá ẹ ṣínú igbá wò. Olóòtú ní ìṣígbá o. Ẹ ṣí, ó yá ẹ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ìbéèrè àkọ́kọ́, kí ni òǹkà yìí ní Yorùbá? 178. 178. Èjìdínlọ́gọ́sàn. Ẹ bá ń tún pè fáwọn aráalé o. Èjìdínlọ́gọ́sàn. Ǹjẹ́ mo gbà bí? Ẹ gbà o. Ẹ bá wa mú kejì. Okay. Ìbéèrè kejì, àròkọ ilé ẹ̀kọ́ mi, ó jẹ́ àpẹẹrẹ àròkọ irú kíni? Àròkọ ilé ẹ̀kọ́ mi. Bẹ́ẹ̀ni. Ó jẹ́ àpẹẹrẹ àròkọ kíni? Aláfiwé. Aláfiwé. Bẹ́ẹ̀ni. A dẹ̀ lè tún pè é ní àròkọ aṣàpèjúwe. Bẹ́ẹ̀ni olóòtú. Ẹ máa ń gbà lọ díẹ̀díẹ̀. Ẹ dira wá gidi ni. Ẹ bá mú ètò kan. Ọmọ Abẹ́òkúta ni mi à ń túra lẹ̀. Yín náà dáa. Ìbéèrè kẹrin la wà yìí. Okay. Èwo nínú àwọn wọ̀nyí ni kì í ṣe ewébẹ̀? Ewédú, ilá, iṣu, ẹ̀fọ́. Iṣu. Kí ló dé tẹ́ ẹ ṣe mú iṣu? Nítorí pé gẹ́gẹ́ bí ẹ ṣe sọ síwájú lótú, ẹ sọ wípé èwo nínú àwọn wọ̀nyí ni ò kì í ṣe ewébẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa náà ti mọ̀ wípé ewédú, ilá àti ẹ̀fọ́ ohun tí a fi ń ṣe ọbẹ̀ ni. Ó jẹ́ àwọn èròjà tí à ń lò gẹ́gẹ́ bí ọbẹ̀. Lára ewé la dẹ̀ ti rí. Tá bá dẹ̀ sì máa wò lọ sí inú ìjìnlẹ̀, iṣu náà lára ewé ló ti wá. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tá bá máa fi ṣe àpèjúwe gbogbo rẹ̀, ó yàtọ̀ síra wọn. Àlejò mi ẹ máa ń fi síbẹ̀. Lákọlẹ̀wà bí ìbọn. Lákọ̀ọ́mọ. Ẹ bá mú béèrè tó kàn. Màá jẹ mọ́tò lẹ́nu. Ẹ jẹ mọ́tò. Ìbéèrè tó kàn,
Dárúkọ orúkọ oríṣi mẹ́ta tí a tún lè pe olè. A lè pe olè gẹ́gẹ́ bí ọ̀kánjúà. Ẹlẹ́kejì, a tún lè pe olè ní gbéwiri tàbí alọ̀nkólóhunkígbe. Àlejò mi dira wá ni o. Bẹ́ẹ̀ ti sọ náà, ẹ sọ pé a lè pe olè lọ́kànjúà, ṣùgbọ́n ẹni tó lọ́kànjúà olójú kòkòrò la lè pè é. Ohun tèmi lè sọ ni pé kàkà kẹ́ ẹ sọ pé lọ́kànjúà, ẹ kúkú sọ pé ọ̀fọ́n. Tá a bá sọ pé ọ̀fọ́n, olè náà là ń pè bẹ́ẹ̀. Bákan náà ni. Bẹ́ẹ̀ ni. Alọ̀nkólóhunkígbe òun náà ó lọ. Bákan náà. Gbéwiri náà ó lọ. Bákan náà ni. Àlejò mi, ẹ máa tẹ̀síwájú. Ẹ tún mú ìbéèrè tó kàn. Ṣé gbogbo rẹ̀ lẹ́dàáhùn. Ẹ má mi gbọ́wọ́ jù. gbogbo rẹ̀ máa dáhùn? Bẹ́ẹ̀ ni o. Ìbéèrè tó kàn. Dárúkọ orúkọ oyè ọba àwọn ìlú wọ̀nyí. Ṣẹ́rù ń bá yín ni? Ó jọ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kẹ́rù bá yín. Lákọlẹ̀ wà bí ìbọn. Lákọ̀ọ́mú wà bí ìbọn. Àwọn ọmọ Abẹ́òkúta ò ń bẹ̀rù. À ń fòyà. Àwọn ọmọ Aláké. Kí lorúkọ oyè ọba ìlú Ẹdẹ? Ẹdẹ. Olótù. Ṣé ká bọ́ sí kejì? Ẹ jẹ́ á bọ́ sí kejì. Kí lorúkọ oyè ọba ìlú Rẹ́mọ? Rẹ́mọ Àkárìgbò. Kí lorúkọ oyè ọba ìlú Ìjẹ̀bú? Ìjẹ̀bú. Ìjẹ̀bú. Wọ́n máa ń kọ lórin wọn ní. Olótù yẹ kẹ́ lè fún mi ní. A lè fún yín lóhunkóhun. Ìlú Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ìrántí. Kò le rárá. Olúkọ́. Kò kí n ṣolú. Ṣé ká bọ́ sí ètò kan? Ẹ jẹ́ á bọ́ sí ètò kan. Kí lorúkọ eléyìí ẹ gbọ́dọ̀ má gbà o. Bẹ́ẹ̀ bá gbà ẹ dójú ti gbogbo àwọn ọmọ Abẹ́òkúta. Kí lorúkọ oyè ọba ìlú Ẹ̀gbá? Aláké. Mo mọ̀ pé ẹ gbà á. Kí lorúkọ oyè ọba ìlú Ògbómọ̀ṣọ́? Ìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni. Òun ni à ń pè ní Tìmí. Ǹjẹ́ mo gbà bí? Ẹ ṣé. Ẹ jẹ́ ká wá tún wò lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Orúkọ oyè ọba ìlú Ẹdẹ, wọ́n máa sọ pé Tìmì ti Ẹdẹ, mi mọ̀ bóyá ẹ ti gbọ́ rí. Tìmì ti Ẹdẹ. Orúkọ oyè ọba ìlú Ìjẹ̀bú, gbogbo ènìyàn ló mọ̀, Àwùjalẹ̀. Òun ni mo fi ń kọrin lẹ́ẹ̀kan pé wọ́n máa sọ pé Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land. Èyí tó tún kàn, Ògbómọ̀ṣọ́, wọ́n máa ní Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́. Ẹ mú ìbéèrè tó kàn. Ó ti ń le sí o lótú. Ẹ má jò le, kò le. Ó rọ̀ bí ẹ̀bà ni. Lákọlẹ̀ wà bí ìbọn. Lákọ̀ọ́mú wà bí ìbọn. Parí òwe yìí kí o sì sọ ìtumọ̀ rẹ̀ fún wa. Gbogbo aláǹgbá ló dakùn délẹ̀. A ò mọ ìtinú wọn. Ẹ bá wa sọ̀túnmọ̀ rẹ̀ fáwọn aráalé. Gẹ́gẹ́ bí ìmọ̀ tèmi, a ní gbogbo aláǹgbá ló danú délẹ̀, a ò mọ ìtinú wọn. Eléyìí ó tún mọ̀ sí wípé ẹnì kejì, bóyá alábàágbé wa tàbí ọ̀rẹ́, a ò mọ irú nǹkan tí onítọ̀hún ní ní ọkàn sí wa. A dẹ̀ lè tún sọ wípé ṣé mọ̀ pé bí gbogbo wa ti ṣe wà yìí, Bẹ́ẹ̀ni. oníkálukú àtẹni tí ara rẹ̀ dá àti ẹni tí ara rẹ̀ ò dá, gbogbo wa là ń rìn káàkiri ìgboro. A lè sọ wípé gbogbo wa pátápátá la ní ìṣòro kan tàbí òmíràn tí ò farahàn sára àta. Bẹ́ẹ̀ni olóòtú. Ẹ bá mú ìbéèrè tó kàn. Ìbéèrè tó kàn. Bí a bá kí ni pé ẹ kú ọjọ́ yìí, kò ní mú afẹ́fẹ́ líle dání, kí ni ìdáhùn rẹ̀? Ẹ kú ọjọ́ yìí. Kò ní mú afẹ́fẹ́ líle dání o. Olóòtú. Ẹ kú ọjọ́ yìí kò ní mú afẹ́fẹ́ líle dání. Bí mo ti ṣe wà yìí, tẹ bá jẹ́ alábàágbé mi tàbí aráalé mi, mo kàn lè rí yín bí n bá jí láàárọ̀ kí ní
ẹ kú ọjọ́ yìí o kò ní má fẹ́fẹ́ líle dání. báwo lẹ́ẹ̀ ti dáhùn rẹ̀ fún mi. mo máa dáhùn wípé ẹ ṣeun. ẹ sì lójú ọ̀nà rárá o. mo gbé gbági olóòtú. bẹ́ẹ̀ ni o ẹ gbé gbági ni o a máa sọ pé àmì o tàbí ká sọ pé àṣẹ o kò jù báwọn lọ. ẹ ṣeun àmì àṣẹ ìkọ̀kan náà ni. bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ ẹ mú béèrè tó kàn. a mà ti ń lọ ní wẹ́rẹ́wẹ́ mélòó ló kù ó kù díẹ̀. eléyìí rọ̀ bí ẹ̀bà ni bẹ́ẹ̀ bá tiẹ̀ mú ojú ó gbà mí tì fún yín. ọjọ́ orí wo lènìyàn ti bẹ̀rẹ̀ sí ní ẹ̀tọ́ ní ìlú Nàìjíríà? ọjọ́ orí wo? gẹ́gẹ́ bí ìwé òfin ilẹ̀ Nàìjíríà ọjọ́ orí tí èèyàn bẹ̀rẹ̀ sí ní ẹ̀tọ́ ní 18. ọjọ́ orí ìkejì-dín-ní-ogún that is 18 years. bẹ́ẹ̀ ni olóòtú. ẹ wà lójú ọ̀nà ẹ bá mú béèrè tó kàn. ìbéèrè tó kàn pa òwe mẹ́ta tó jẹ mọ́ ọmọ tàbí ọmọdé àti àgbà tàbí àgbàlagbà. èyí túmọ̀ sí pé bó bá jẹ́ ọmọ ló wà níbẹ̀ tàbí àgbà ló wà níbẹ̀ bó jẹ́ ọmọdé ló wà níbẹ̀ tàbí àgbàlagbà ló wà níbẹ̀ lè lò. nítorí náà ẹ pa òwe mẹ́ta tó jẹ mọ́ ọmọdé àti àgbàlagbà. ọmọdé pẹ̀lú àgbàlagbà. bẹ́ẹ̀ ni. ok. ìyún rọ̀. lójú tí ní olóòtú. ó rọ̀ bí ẹ̀bà. àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. bẹ́ẹ̀ ni àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. ẹ máa tẹ̀síwájú. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ bẹ́ẹ̀ sì ni tàgbàlagbà kò wọ́ akèrègbè. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ò wá akèrègbè. ẹ wà lójú ọ̀nà a tún lè sọ wípé ṣé òwe leléyìí bí? ẹ paná ká wò. ibi àgbàlagbà gbé wà lọmọdé yóò ti bá. ibi àgbà bá wà lọmọdé yóò bá. ẹ ti mórí mi wú. ó yá ẹ mú béèrè tó kẹ́yìn o. ó ti ok ó kọ ó kù kan. eléyìí làmìlàaka ó sì rọ̀ bí ẹ̀bà. mo mọ̀ pé ẹ gbà mo fẹ́ kẹ́ ẹ kí oríkì ìbejì fún wa. ẹ bá mi ṣíṣọ lójú eégún. a lè sọ wípé táyé lolú èjì rẹ̀ ọ̀kan ni a tọrọ méjì ló wọlé tọ̀ mí wá àwọn ọmọ tí wọ́n mú ire wá fún ni àti bẹ́ẹ̀ lọ. àlejò mi kí ló wá dé. olóòtú ẹ mọ̀ pé tí mo ti ń rí ìbejì lára yín lẹ wá ń ṣe báyìí bí ẹ bá wá bí ìbejì nǹkan ẹ wà nílé kí wọn. ẹ̀yin ìbejì nílé àti lóko ẹ máa gbọ́ mi o wọ́n á máa kí àwọn ìbejì pé èjìrẹ́ ará ìsopọ̀ ẹdun jọ bí ọmọ ẹdun tí ń ṣeré orí igi òbẹ kìsì bẹ́kẹ́ṣẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà ó ṣalákìsà ló nígbà aṣọ ọ̀kan ń bá bí èjì ló wọlé tọ̀ mí wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀. mo rò bẹ́ẹ̀ ti lè kí oríkì ìbejì báyìí. olóòtú mi ì tí ì lè kí o. ẹ lọ kọ torí ìbejì ń bọ̀ lọ́nà bí mo ti sọ lẹ́ẹ̀kan. èmi náà mọ̀ bẹ́ẹ̀. àlejò wa. olóòtú. ẹ tí ì sọ fún àwọn èèyàn ohun tẹ́ ń ṣe ẹ bá ń polówó ara yín fáwọn èèyàn. ok ẹ ṣeun púpọ̀ fún àǹfààní tí ẹ fún mi lórí ètò yìí láti lè jẹ́ kí àwọn aráalé mọ ohun tí èmi náà ń ṣe. ohun tí àwa wà nínú ẹ̀ ni ṣíṣe aṣọ. àwọn aṣọ tí à ń ṣe ó jẹ́ àwọn aṣọ ìgbàlódé. à ń ṣe hoodie, à ń ṣe vest, à ń ṣe joggers, à ń ṣe fìlà àti bẹ́ẹ̀ 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 lọ. mo sì wá sórí ètò lónìí pẹ̀lú àpẹẹrẹ ohun díẹ̀ tá à ń ṣe.
Sílẹ̀ tiẹ̀ tún dira wá. mo dira wá ni. Inú náà dá ibà ń kó bọ́ta fáwọn èèyàn. Pé orúkọ brand wa ní Pepper Fashion Fusion, èyí tí à ń pè ní PFF. Bákan náà, à ń ṣe digital artistry, à ń ṣe logo fún ẹ̀yin tẹ́ ẹ bá ní ohun kan tàbí òmíràn tẹ́ ń ṣe, a lè bá yín ṣe logo ní owó tí ò ní dáni lágara pẹ̀lú. A lè ṣe flyer fún yín bákan náà. So lórí àwọn ohun tí à ń ṣe nílé iṣẹ́ wa, òun ni aṣọ tá a kó wá fún yín láti lè jẹ́ kí ẹ mọ̀. Fìlà leléyìí, ẹ lè ríra ní ilé ìtajà aṣọ káàkiri, owó rẹ̀ kò sì dáni lágara rárá. Aṣọ sì leléyìí tá à ń pè ní comfy wears, tó jẹ́ àwọn aṣọ ìgbàlódé. Ṣòkòtò rẹ̀ ni eléyìí, ṣòkòtò rẹ̀ ni eléyìí. Owó rẹ̀ ò dáni lágara bákan náà. Eléyìí ni a mọ̀ ní èdè Gẹ̀ẹ́sì là ń pè ní joggers. Ọkùnrin àtobìnrin, ọmọdé àti àgbà ló lè wọ eléyìí tó dáa púpọ̀ lára. Aṣọ ni eléyìí náà bákan náà. Àwọn high fashion street wears leléyìí, tó jẹ́ àwọn aṣọ ìgbàlódé táwọn ọkùnrin, obìnrin náà sì lè wọ̀ bákan náà. Owó òun náà kò dáni ní àgara rárá. Ẹ ti gbọ́ látẹnu àlejò wa báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí ohun tó ń tà, ẹ jọ̀ọ́ ẹ bá wa nawọ́ ìfẹ́ sí wọn. Ẹ rí wọn bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú àwòrán yín yìí. Wọ́n dẹ̀ tún wà ní oríṣiríṣi gbogbo àwọn ẹ̀rọ ayélujára wa. Kẹ́ tó wá máa lọlé báyìí, a ní ẹ̀bùn kékeré kan tá a fẹ́ fún yín látọ̀dọ̀ Yorùbá Tales TV. Ẹ máa ṣe èyí pọ̀, ẹ ní ò sí nǹkan. Ohun kékeré lásán ni. Èyí pọ̀ gan-an olóòtú, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé tá a pè yín tẹ́ ẹ wá o. Ṣé ẹ lóhun kan tàbí òmíràn tẹ́ ẹ fẹ́ sọ fún àwọn aráalé àbí fún Yorùbá Tales TV? Iléeṣẹ́ Yorùbá Tales TV kò ní bàjẹ́, ọwọ́ yín yóò máa lọ sókè lágbára ìṣe Èdùmàrè. Ẹ̀yin aráalé tẹ̀ ń wò wá nílé lóko ní ohun gbogbo tẹ́ ti ń wò wá, ẹ máa wo Yorùbá Tales TV lórí YouTube kí ẹ sì subscribe. Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú yín o. Sì dúpẹ́ fún ẹ̀bùn tí ẹ fi wá yìí lórí ètò. Ẹ ṣeun púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ọwọ́ yín yóò máa ròkè, iléeṣẹ́ yín yóò sì ní jóná bákan náà. Àṣẹ. Òun lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa òun. Ẹ máa wo ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Èmi ń bọ̀ náà o. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Ẹ káàbọ̀ padà. Ní báyìí, a lọ sí abala tó kẹ́yìn lórí ètò wa. Níbí yìí láti máa pa àlọ́ àpagbè. Àkọlé àlọ́ àpagbè wa tòní ó dá lérí Ìjàpá tìrókò ọkọ Yánníbo àti Ẹlẹ́dẹ̀. Ní ìgbà kan láíláí, Ìjàpá àti Ẹlẹ́dẹ̀ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Ọ̀rẹ́ wọn yìí wọnú ara débi wípé wọ́n fẹ́ràn ara wọn gan. Bí ìdílé Ìjàpá ti máa ń lọ sí ilé Ẹlẹ́dẹ̀, bẹ́ẹ̀ ni ìdílé Ẹlẹ́dẹ̀ ń wá sí ilé Ìjàpá. Tìfẹ́tìfẹ́ ni táyà àti àwọn ọmọ Ẹlẹ́dẹ̀ fi ń jẹun ní ilé Ìjàpá. Àwọn ọ̀rẹ́ méjèèjì yìí ń bora wọn ní àṣírí. Bí wọ́n ti ń fi oúnjẹ bora wọn ní àṣírí, bẹ́ẹ̀ náà ni wọ́n ń fi owó bora wọn ní àṣírí o. Gbogbo wa dẹ̀ mọ̀ wípé ìka ọwọ́ wa ò dọ́gba. Èyí ló fà á tó jẹ́ wípé dúkìá tí ń tọ̀dọ̀ Ẹlẹ́dẹ̀ bọ́ sọ́dọ̀ Ìjàpá pọ̀ ju èyí tí ń tọ̀dọ̀ Ìjàpá bọ́ sọ́dọ̀ Ẹlẹ́dẹ̀ o. Ní ọjọ́ kan, Ìjàpá tọ̀ ọ̀rẹ́ rẹ̀ Ẹlẹ́dẹ̀ lọ, ó sì rọ̀ ọ́ pé kó yá òun ní owó, òun fẹ́ lọ fi gbọ́ bùkátà ní ilé àna òun. Mebí ojú ló kúkú ń rójú ṣàánú. Ẹlẹ́dẹ̀ sì wí pé, ṣé owó tí ń ya ọ yìí ṣé kò tún ní da àyà àsan báyìí? Ìjàpá sì bẹ ọ̀rẹ́ rẹ̀ pé kí á ní ìdáwó náà padà kó tó dọ̀run méjì. Ẹlẹ́dẹ̀ sì rọ ọ̀rẹ́ rẹ̀ pé kó dá owó náà padà ó kọ́run méjì tó pé, ó sì yá a ní owó náà. Nígbà Ìjàpá kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ló bọ́ sí gboro, ló bẹ̀rẹ̀ sí ní náwó káàkiri. Kò fi owó náà dá oko, bẹ́ẹ̀ kò sì fi gbọ́ bùkátà kankan ní ilé àna rẹ̀ o. Àfi ayé ni Ìjàpá ń fowó ṣe káàkiri ìgboro. Débi wípé ìyàwó rẹ̀ Yánníbo béèrè lọ́wọ́ rẹ̀ pé ibo ló ti rówó. Nígbà ó kù bí ọjọ́ mẹ́ta kí ọ̀run méjì pé ni Ìjàpá tó jẹ́wọ́ fún ìyàwó rẹ̀ pé òun lọ yáwó lọ́wọ́ Ẹlẹ́dẹ̀ ni o. Ìyàwó rẹ̀ sì fi gbé ta pé ẹ sì mọ ọ̀rẹ́ yín pé onínú fùfù ni, ṣé ẹ fẹ́ ó ṣe yín léṣe ni?
níbo lẹ ti rówó tẹ́ ẹ dá padà? Ìjàpá sì wí pé má fòyà, ṣèbí ọ̀rẹ́ mi ni. Ẹlẹ́dẹ̀ ti lè lágbára tó ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ ò lọ́gbọ́n lórí. Mo dẹ̀ tún mọ àìlera rẹ̀ pé a máa bínú jù, ibi àìlera rẹ̀ yìí láti mú. Ìjàpá sì rẹ́rìn-ín ìyàngi o. Bébí Yorùbá bọ̀ wọ́n wí pé bá a bá dá 20 ọdún ó ń bọ̀ wá kọ́la. Bá a bá fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ sí Ìjàpá àti ẹlẹ́dẹ̀, ẹ já pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ o. Bí ẹ bá sì rí ìtàn tí ẹ fẹ́ gbọ́ lórí ètò wa yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àkọlé rẹ̀ sínú comment section wa. Bí Elédùà mi bá fẹ́, a tún máa ríra lọ́sẹ̀ tí ń bọ̀ o. Ire o. Ibùdó ìtàn lórí Yoruba Tales TV.